kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ta lọ́rùn káàkiri àgbáláyé pátápátá, gbogbo tẹ́ fi ń wò ní fọ́, èyí tẹ́ fi gbọ́ òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. A fi àsìkò pé gbogbo ẹ̀yin gbogbo à ń pè àkẹ́yẹ pé ìjọba sí àwọn àáfàá tó ń terrorize ilẹ̀ Yorùbá yìí. Tí a bá ti ń wí ìrú ó máa wí, àwọn ni wọ́n gbégún mi wá. Ṣùgbọ́n tó wá yà mí lẹ́nu ni pé ọ̀rọ̀ kan là ń rí lẹ́nu gbogbo wọn. Tẹ́ bá ń pè wọ́n lóde, wọ́n mọ̀ gbọ́mọ ẹran jó. Tá a bá sọ pé ìgbẹ́ ò da, wọ́n wà ní òkè ìgbẹ́ ni ò da, wọ́n wà lọ gbé tọ̀ wá, wọ́n wà láwọn fẹ́ mọ́ fi tọ̀fọ̀ gbẹ́. Kí lẹ fàánú èje? Àfáà yìí tí mọ́ bú tí mọ́ sọ̀rọ̀ sí ọba ìlú Ògbómọ̀ṣọ́ yìí, tọ́lẹ̀tì Ayílẹ́ra, ẹ wá gbọ́n tó sọ nípa àwọn bandit. Nígbà tẹ́yìn náà bá gbọ́, ẹ̀yin gan fúnra yín lẹ́wà, ẹ̀yin tẹ́wà ń wà lẹ́wà mọ̀ pé fúnra yín lẹ́wà dísàdé bóyá wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni àbí wọn ò tiẹ̀ mọ́ra rí, àbí wọn ò lájẹ̀ńtà gangan nílẹ̀ Yorùbá. Nígbà tẹ́ bá gbọ́n tó wí lẹ́yìn náà ó tó ti the same thing. Màá padà play video ti Gumi yẹn náà, tí Gumi sọ lòun náà tún sọ. The same thing tí Gumi sọ ní tọ́lẹ̀tì Ayílẹ́ra sọ. Wọ́n á já mi lẹ́nu pé ẹjọ́ kí là ń wí, kí làwọn kìíní ń wí. Nínú fídíò tí mo fẹ́ play wọ́n béèrè pé àwọn Fúlàní wọ́n terrorize ìlú, wọ́n pa àwọn èèyàn, wọ́n jíyàn gbé, wọ́n bá èèyàn sùn. Ẹ wá gbọ́n tó fi dáhùn. Ìjọba sì ń wá àwọn eléyìí. Gbogbo tí a fi ń dá wàhálà ilẹ̀ ni wípé àwọn Fúlàní ni wọ́n ń jíyàn gbé, àwọn Fúlàní ni wọ́n ń pààyàn, àwọn Fúlàní ni wọ́n ń bá èèyàn sùn tipátipá. Fúlàní ló ń jalè, Fúlàní ló ń ṣe gbogbo ẹ̀. Àbí ìgbà tó ṣe pé yìí náà mọ̀ pé lè wà láàrin agboolé yìí. Ṣé Fúlàní náà ló jí ẹran agboolé yìí gbé? Ṣé Fúlàní òun ni ó wá fọ́ àwọn ilé tí wọ́n fọ́ ládùúgbò yìí? Ṣé Fúlàní nù? Ẹ gbọ́, ẹ jẹ́ dákun ẹ gbọ́. Ta ló sọpọlọ àwọn pípù yìí báyìí o? Ẹ sì lè ní dókítà. Ẹyẹlé lẹ kí kílè mọ tọ́jú. Ẹyẹlé kí tiẹ̀ ni. Àwọn dókítà tó ń tọ́jú ẹyẹlé gbádùn. Ẹ gbébọn fún kó lọ kọ ọdẹ, kó lọ mọ sọdẹ mọ́, àbí mọ sọdẹ àparò. Àwọn àwùjọ kan ló sì jókòó ló fi lè ní dókítà. À ń sọ̀rọ̀ pé àwọn èèyàn terrorize ìlú, àwọn èèyàn sì ìgbésùnmọ̀mí, wọ́n já àwọn ọmọ gbé. Ẹ wá dúró lẹ́nu ọjọ́ mẹ́ta, ẹ wá dúró èyí tí wọ́n ti pa Kwara State. Ṣé ti babalá la máa sọ ni? Ṣé tẹrùkú tí wọ́n lọ káwọn èèyàn mọ́ nínú ṣọ́ọ̀ṣì ni? Tó fi mọ́ ìyá àgbàlagbà nínú fídíò yẹn, ìyá àgbàlagbà wọ́n kidnap ẹ̀. Ẹ wá dúró èèyàn tí wọ́n pa lọ́wọ́. Wọ́n á béèrè lọ́wọ́ ẹ wá sọ pé ẹ sì ní Fúlàní, ẹ ní Fúlàní ló ń terrorize, Fúlàní ló ń pààyàn. Ó lè ta agboolé yín kọ́, ó lè ti jẹ́ lágboolé yín kọ́, ẹ wọ̀rọ̀ wèrè. Wọ́n sọ̀rọ̀ àwọn àwùjọ tó ní odidi kọ́ńtì yìí lára. Tí Amẹ́ríkà gan sọ̀rọ̀ pé àwọn fẹ́ wá ràn wá lọ́wọ́, wípé wọ́n èèyàn tán pa ti pọ̀ jù. Láàrin oṣù kan thousands of people ni wọ́n ń pa, ni wọ́n ń jí gbé. Wọ́n á gbárù ọ̀rọ̀ wá sọ́dọ̀ tiẹ̀, wá ní sọ́dọ̀ òsì láàrin ẹ̀yin Yorùbá ni. Ṣé báwọn kan ní jégúrẹ́ gbé? Ó wá fẹ́ òkè ìyẹn ló fẹ́ fi defend àwọn tí wọ́n ń pààyàn àbí? Láàrin àwọn ládùúgbò nílẹ̀ ládùúgbò tẹ̀tí mú Ìsìlámù wá, sólè òsì ń bẹ̀, ṣé mo jalè ń bẹ̀? Ìjọba àbẹ̀ òṣìṣẹ́ pé yá o, ẹ̀yin tẹ̀ ń jalè yìí o, ó yá ẹ̀yin lẹ́ ń terrorize ìlú o, àbí kámẹ́ríkà wá sọ pé òkè ilẹ̀ ládùúgbò wá afẹ́fẹ́ máa wọn olè tí ń jalè lágbóolé, tó lè bá jalè lágbóolé tí ń gbé wúrẹ́, ṣé òfin òsì bẹ́ẹ̀ tí mo lè ní? Ṣùgbọ́n àsọ̀rọ̀ àwọn tó ń ṣègbèsùnmọ̀mí tí wọ́n ṣèkọlù sí oríṣiríṣi ilé ìjọ, wọ́n ṣèkọlù sáà ní ọjà, tó máa ti rí pé ilẹ̀ ti ṣú lójú gbé, wọ́n ò gbé àwọn èèyàn gbé, èyí tí wọ́n pa, èyí tó máa ró gbàlẹ̀, wọ́n rò ó gbàlẹ̀. Wọ́n terrorize country yìí tí ìjọba Amẹ́ríkà fi sọ pé ó ti tó. Ìwọ́n á sọ pé sólé òsì lágboolé yín ni, àwọn olè agboolé yín ńkọ́, àwọn tí ń gbé wúrẹ́ ńkọ́. Ó wá fẹ́ mọ́ fi olè tí ń gbé èèyàn,
wọ́n á fẹ́ fi kọ̀ǹpé olè tí ń gbé wúrẹ́ ṣé bí Kùránì ó dàbí pé ó ti ẹ̀ ti wà nínú Kùránì yìí nìkan náà pé ó wà nínú Kùránì yìí ó dàbí pé ẹ̀kọ́ Kùránì yìí lókun náà kò sí lórí ó wà ń bẹ̀ pé àtẹni tó jí pẹ́ẹ̀nì àtẹni tó jí odidi ilé àtẹni tó pa kíní kan àtẹni tó pa kíní kan ìdájọ́ kan náà gbogbo wọn ó dàbí pé ìdájọ́ bẹ̀ ló ń lò àti pọ̀pọ̀ lọ́yún yìí ṣiṣẹ́ dáadáa mo mọ̀ pé táyé pé nínú àwọn tí wọ́n jí gbé wọn àbá àwọn tí bandit ń pa ápọn ti pè yẹn kan rí mọ̀ kó ní sọ́run tó sọ yìí ṣùgbọ́n sẹ́yìn pé yẹn ara yín náà ni ẹ̀dá aga kúkú dára yín mọ̀ ẹ̀rí yẹn kan fi ra yín ṣe yẹn ara yín náà ni tí ìbá ṣe yẹn ara yín ni òdùn àmọ́ sáì lẹ́yìn wọn ní tí Gumi sọ ń jọ sí tí wọ́n gbé Gumi wá òun lè rí náà sọ yìí bí kàtẹ́ pé gbogbo wọn ti plan ní tí wọ́n mọ̀ sọ tani à jábọ́já kílálára kí tó jí kíní báyìí ó wà pé ṣe bí lágbájá kan náà jí kíní kan gbà kan kí lẹ ṣe fún sọ̀rọ̀ nù kí tó jí nǹkan nìkan kan ni à ẹnìkan náà jí kíní kan gbà kan kí lẹ ṣe fún ìyẹn ló wá fún ọ ní ọdá sí tí àti fún ọ náà àti ti jí nǹkan àbí. ṣé àwọn ọmọ yahoo tí wọ́n wà ládùúgbò kálukú tí wọ́n ń ká pátákàkiri ṣé Fúlàní ló wá ń bá wọn ká ṣé Fúlàní ló ń ka ẹtì olè tó wà lágbo ilé yín síta bí kálukú bá ti àwọn ọ̀daràn tó wà lágbo ilé síta lálàáfíà ẹ má lẹ orúkọ tí ò da mọ́ kálukú mọ́ ẹni tó bá hùwà bàjẹ́ forúkọ àtorúkọ bàbá ẹ̀ pé. ṣé ẹ gbọ́ ó ní kí àwọn Yorùbá ká kọ́ lé ogbó olè tó wà nílé tiwa jáde ká tún mọ́ bílémù àwọn Fúlàní pé ṣé Fúlàní náà ni àwọn ọmọ yahoo ẹgbọ́n nǹkan ẹgbọ́rọ̀ èmi ò support ọmọ yahoo o mi ò support olè àdúgbò but tabadí wá sọ̀rọ̀ tandi ò dáwọ́ tó sọ̀rọ̀ tandi gbogbo kéèsì tó ń sọ yìí ọmọ yahoo ẹnìkan gbé wúrẹ́ ẹnìkan ṣe kìnnìkan kò sílùú tí ó sí US gángan àwọn ọmọ wọn tí wọ́n bí wọ́n ṣe yahoo ọmọ táyé bí láyé pọ̀ ni ìwọ tó sọ̀rọ̀ gangan ọmọ rẹ tó bí lè mọ̀ sí yahoo mọ́lá tó ní mọ̀ sọ́mọ lọ́fọ̀dù mọ́ tó ti over 18 lọ́wọ́ ni àbúrò rẹ ó lè mọ́ gbé wúrẹ́ tó ní mọ̀ ṣé tó wá gbé wúrẹ́ sí yóò pè ọ ni tọ́mọ rẹ bá jí wúrẹ́ gbé sọ́mọ tó ti over 18 tó ti ń dágbé tọ́mọ rẹ bá jí wúrẹ́ gbé sí yóò pè ọ sọ́dọ̀ tá à ń sọ ń bínú èmi sọ wípé kọ́mọ sí yahoo kọ́mọ gbé wúrẹ́ kọ́mọ mọ́ jalè èmi sọ kó dá o ọ̀rẹ́ tí mo sọ ni pé ṣé ọ̀rọ̀ tá à ń sọ nìyẹn à ń sọ̀rọ̀ ìgbésùnmọ̀mí àwọn tí wọ́n terrorize country tí wọ́n pààyàn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n pààyàn in mass tí wọ́n bẹ́ orí èèyàn tí wọ́n gbé yàn báyìí 20 million ẹni tí wọ́n bá rówó gbàlẹ̀ wọ́n pa wọ́n lọ káyàn mọ́nú oko wọ́n pa olóko wọ́n tún kó mọ̀lú jẹ́ oko. ẹ wá ní ẹ̀yin Yorùbá ẹ mọ́ sọ Fúlàní lẹ́nu àwọn olè tí létí yẹn gan ni ẹ kó jáde àwọn olè lẹ́yìn jáde ọmọ tó wà jalè káwulẹ̀ dákọ̀ ẹ̀ kámúlẹ̀ dákọ̀ àwọn báńdíìtì mọ́ táwa ètí báńdíìtì tó jẹ́ Sùmọ́nù Kùdùsù òun lọ àwọn terrorist group tó ní ogun àgbáyé lára ìwà wa ní kí wọ́n olè lé yín olè ta yín sọ́dọ̀ lè sí kílà ń sọ láti rí pé àwọn eléyìí ó pè é màá tún fídíò bó ti lọ fídíò yìí rí fídíò tí Gumi náà sọ màá tún wá tún play tẹ́lẹ̀ pé the same thing àwọn mùsùlùmí yẹn wọ́n ti kọ́ra wọn ni pé ní tí wọ́n mọ̀ sọ pé tí wọ́n máa sọ pé bandit pọ̀ nù yín ẹ̀yin mùsùlùmí bandit wọ́n ti wá kọ́ra wọn ni tí wọ́n sọ pé táì sọ nǹkan báyìí ẹ̀yin náà fi nǹkan báyìí fún wọn lésì nígbà táwọn èèyàn pààyàn tí wọ́n á sọ pé o lè ti gbé wúrẹ́ àtàwọn ọmọ ilé yín tí wọ́n jalè ẹ mọ̀ kó wọn jáde a sì sọ̀rọ̀ pé àwọn kan wọ́n terrorize country ẹ̀jẹ̀ wọ́n ti kọ́ra wọn ni tí wọ́n mọ̀ sọ ẹ̀jẹ̀ play tí Gumi náà sọ. IPOB is attacking the police, is attacking the army, is attacking INEC, government institutions, killing our men in service. And the herdsmen are kidnapping children not to kill them, to get money. So how can you compare somebody who's killing our gallant men in the armed forces directly, attacking them, to somebody who's kidnapping children to make money, not to kill them? Look, we need some fairness in what we are doing. Ṣé gbọ́ ṣe pé the same thing wọn lòun àti tọ́lẹ̀tì ayé lájọ sọ
wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé wọ́n béèrè lọ́wọ́ Gúnmi pé táwọn Fúlàní tí wọ́n ń pààyàn tí wọ́n ń jíyàn gbé ó ní irọ́ o, ó ní IPOB tí ń pààyàn tí wọ́n ń jíyàn gbé tí wọ́n ń terrorize ìlú ó ní ìjọba ò sí nǹkan fún wọn ó ní ìjọba wa ń bá àwọn táyé pé wọ́n kàn ń jíyàn gbé not to kill them but kó lè bá gbowó ó láwọn wá ni wọ́n làwọn èèyàn wá ń pariwo olórí IPOB wà lẹ́wọ̀n o olórí IPOB wà láti wọlé báyìí o Gúnmi rìn kí o káàtì ẹni àti gbọ́ pé táwọn IPOB náà ṣe ò dá ṣùgbọ́n tí olórí IPOB ń sàtìmú ó ti wà lẹ́wọ̀n Gúnmi agbódò àwọn bandit síbò lórí kiri yẹn wọ́n wá béèrè pé ok àwọn bandit wọ́n pààyàn ìwọ́n sọ pé torí pé àwọn IPOB náà àwọn náà terrorize reason nìyẹn fáwọn bandit ẹ̀ tiyín náà láti mọ jíyàn gbé ó ní wọ́n jíyàn gbé kó lè bá pa wọ́n jí wọn gbé kó lè bá òwò gbà ní o sáwọn tẹ́ ẹ lọ pa lérùkú owó lẹ fẹ́ fi gbà àwọn tọ̀wọ̀ tẹ́ ẹ pa gbogbo wọn sówó náà lẹ fẹ́ fi gbà ṣé pé àwọn pípù yìí wọ́n ti kọ́ra wọn ní tí wọ́n mọ̀ sọ tẹ́ bá ti bèèrè lọ́wọ́ pé aláyé kéré tó jalè yóò ní tí wọ́n béèrè náà ni pé kéré tẹ́yìn náà gbé bẹ̀ wọ́n ti kọ́ra wọn ní tí wọ́n mọ̀ sọ àkéré tí yé bandit tẹ́yìn mùsùlùmí terrorist group tẹ́ kúra ìjọ tẹ́ ń pààyàn wọ́n á sọ pé wọ́n kàn ń gbèyàn ní owó ni wọ́n wà àwọn tí wọ́n ń pa ń kọ́ kí wọ́n mọ̀ jíyàn gbé gbogbo náà tó bọ́ pọ̀lọ́ mu ni tó bófin mu ni káàtẹ̀ ní wọ́n pààyàn gan irọ́ sì ni wọ́n pààyàn wọ́n á béèrè lọ́wọ́ tí wọ́n náà tó pèrè lọ́mọ ilé ayé lára tó jọmọ Yorùbá tó rí ẹ sí pété ìkórè tí èkó bóyá sínsìn ní lórí ẹ wọ́n á béèrè lọ́wọ́ ẹ wọ́n á sọ wípé àwọn tá a fẹ́ sọ̀rọ̀ bandits àwọn olè tí wọ́n ń jẹ́wú lẹ́gbẹ́ ńkọ́ àwọn olè kákọ́ lọ bá jà wọ́n gbọ́dọ̀ gbèrè tẹ́lẹ̀ yìí sọ gbogbo àwọn èèyàn tó ti wá pa ńkọ́ ilẹ̀ Yorùbá ti wọ́ ga o ó dàbí fọ́nrán tí mo ṣe kẹ́yìn náà ni fífa ara àwọn fọ́nrán tí mo ṣe kẹ́yìn tí mo sọ wípé ẹ̀yin ìjọba bóyá ìjọba wà wíwò sí gbọ́ Yorùbá wọn gbọ́ táwọn kíní ìwí tí àgbọ̀ Yorùbá ẹ ṣàgbébò tí Gúnmi wí tí wọ́n condemn action bá àwọn Boko Haram bandit tí wọ́n fẹ́ mọ́ fi tàwọn àwọn IPOB tẹ́ mọ́ fi kẹ́wọ́ àṣọ tẹ́lẹ̀ tọ́lẹ́tì ayé lára náà àṣọ̀rọ̀ bandit Boko Haram ikú wọn jíyàn gbé wọn pààyàn ó náà fẹ́ mọ́ fàwọn olè tí ń jẹ́ wúlẹ́gbé ó fi wọ́n kàn bíà ipa àwọn èmi làwọn akọ́ fèsì náà sáwọn olè tí ń jẹ́ wúlẹ́gbé ní pààyàn náà lù ní sáwọn ní jíyàn gbé ni àwọn ọmọ yahoo àwọn èèyàn ìbá fèsì náà kẹ́ kọ́kọ́ káwọn ọmọ yín bóde bí ẹ bá dáwọ́ ọmọ rẹ̀ iPhone yóò bá o àwọn tó ń terrorize ti gbogbo àgbáyé tán pariwo ló mọ̀ sí ló sànú wálẹ̀ Yorùbá o gbẹ̀yìn tẹ́ ń wò wá gbẹ̀yìn tẹ́ bá súnmọ́ ìjọba ẹ bá wọn sọ̀rọ̀ bóyá èbó mo gbọ́ ni bóyá Yorùbá ni mo gbọ́ ni tọ́lẹ̀tì ayé lára mùfútí ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ Gúnmi sí àmàánú wọn olórí wọn ẹ sì ń wò wọ́n ràn ẹ sì fọ́ máa pariwo abẹ́ ẹ̀ ń gbìn kà ń sọ̀rọ̀ ìgbésùmọ̀mí ń sọ̀rọ̀ ìgbéwúrẹ́ ìgbésùmọ̀mí àti ìgbéwúrẹ́ sì jọra wọn ẹ wo ẹ jẹ́ àfi ẹnu adákẹ́ ni lọ́dúnmọ̀ orí àwọn ìran Yorùbá ní ogun ìta kó sí lọ́dúnmọ̀ Yorùbá mi ogun ìta kó sí yóò mo kí gbọ́ yín tẹ́ ń gbọ́ káàkiri àgbáyé kó tẹ́ fíwò nìfọ́ tẹ́ fi gbọ́ onídìí láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá mo kí ẹ làbọ̀ ìbọ̀ ṣiṣẹ́.